Alhaji Muhammadu Gambari Abdulkadiri ọba ológun tọba ológun láwà ni. Tọ́ kí wá ní ìhà tí ẹ̀yin àti ìjọ yín kọ sí gbogbo rògbòdìyàn tí ń ṣẹlẹ̀ ńlọrin pẹ̀lú àwọn oníṣẹ̀ṣe yìí? Gbogbo àwọn tó jẹ́ ológun gbogbo wọn ìjọ mi pátá láwùjọ àti ìlú kan àti ìlú míì wọ́n fi mọ́ Káyọ̀mọ́ wọ́n fi mọ́ gbogbo dìkíbi àfọwọ́sí rárá. Wípé kí wọ́n wọ̀ lọ́rin. Àfọwọ́sí kí wọ́n lọ́rin àfọwọ́sí àlọ́wọ́sí ológun kò ti bẹ̀rẹ̀ láti fún ọwọ́ lọ́ọ́ pàdé wọn bí kankan. A gbọ́ pé ẹ̀yin ni ọba gbogbo wọn. Bẹ́ẹ̀ jẹ́ ẹ̀mí ni. Tọ́ Ọlọ́run ó jẹ́ kí a rí yín pẹ́ sà. Tọ́ bàbá wa ẹ dákun kí ni orúkọ yín àti wípé ipò wo lẹ dìmú nínú oyè yìí? Èmi ni Búsàrí Àkànjí. Naam? Èmi ni Búsàrí Àkànjí. Tọ́ ipò wo lẹ wá dìmú nínú? Èmi ni ọba àṣàlẹ̀ jẹnara fún gbogbo ìpínlẹ̀ Kwara pátápátá. Tọ́ kí wá wáyé tó fi jẹ ẹlẹ́gbẹ̀dì jẹnara láti ka bí 40 ọdún àtọdún mẹ́ta lónìí. Kí wá lẹ́yìn náà rí sí gbogbo àwọn tí wọ́n ń sọ lọ́tún lósìn páwọn ń bọ̀ wá ja ìlú Ìlọrin lógun? Rárá àwọn ológun àmọ́ ń pẹ́ rárá àti tọrọ kọ́lọ̀ kí wọ́n wọlé yìí àtọrọ. Ẹ ṣeun. Ọlọ́run ti dé wọn wọ̀. Àmín àmín. Gbogbo àwọn tán wà pẹ̀lú yín yìí tán tẹ̀lé yín wá yìí sára àwọn jàmọ́ yín ni. Gbogbo àwọn jàmọ́ wọn ò tiẹ̀ tó nǹkan. Allahu Akbar. Ṣẹ́yìn náà wá fara mọ́ pé káwọn tán ń sọ̀rọ̀ yìí wọlé. Àfọwọ́ sí lẹ́yìn ẹ bá sì kóró ẹ̀ wọlé òfò ní òsè àfọwọ́ sí rárá. Lẹ́yìn ẹ bá kóró ẹ̀ wọlé òfò ní òsè nírú Ìlọrin yìí àfọwọ́ sí lọ́lá bàbá wa yìí bàbá wa bá ṣẹ́gun ẹnikẹ́ni tó bá gbìyànjú láti kóró ẹ̀ wọlé yìí òfò ní òsè ẹgbẹ́ ẹ̀sẹ̀ ṣe àwọn ò lọ́wọ́ sí ẹgbẹ́ táwa ń ṣe ẹgbẹ́ àlàáfíà tí ó múlù Ìlọrin tòru ní ọ̀mọ́ gbogbo Kwara lápapọ̀.